Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí yóò jẹ́ láìpẹ́ yìí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n ti sọ̀rọ̀ síta pé lórí ọ̀rọ̀ ká máa pín ipò lọ́balọ́ba alága ẹgbẹ́ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní pínpín láàmú pín ìgbà kan láìpẹ́ ìṣeré wọ́n ń yí ọ̀rọ̀ wò nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin ní permanent chairman lọ́balọ́ba tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń wo pé láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n pín láàrin ara wọn àwọn ọba kan lókè ògùn gbogbo náà àwọn náà ti ń kùn bíi pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí o bóun ni àti ẹ̀gbọ́n pé àwọn bí Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n ti ń wò pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí ṣó yẹ ká máa pín ṣé kò yẹ kí ni ìtàn tó rọ̀ mọ́ kí ni tó yẹ á tẹ̀lé. Captain Pichu bàbá bó bá jẹ́ pa ṣe bọ́n ṣe ń ṣe ìbá máa rí bó ṣe ń rí ta ní bá jí lóòrọ̀ kùtùkùtù kó gbéná wojú ẹkùn láìṣàwò. Aláàfin lágbègbè àkóso rẹ̀ lẹ́nìkan sọ pé òun mọ̀ bá pín ipò ṣùgbọ́n mo béèrè kan níjọ́ ní wọ́n ń pè bìkan ní ìta márùn-ún tàbí ìta àpínrùn ní ìlú tí wọ́n ń pè ní Ìpẹ́tùmọ̀dù. Kìnní kan wà tí wọ́n máa ń fi lé àwọn Aláàfin lọ́wọ́ níbẹ̀ láyé àtijọ́. Kò sí bàbá ọmọ Aláàfin tírú kìnní ẹ bá wà lọ́wọ́ ẹ̀ wọ́n ń pè bìkan ní Igbó Èdè. Lẹ́yìn tí wọ́n bá ti gba kìnní ẹ fi lé Aláàfin lọ́wọ́ Igbó Èdè Aláàfin ti máa ń fi kìnní ẹ kalẹ̀. Lẹ́yìn tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tán á padà wá sílé lọ́yọ̀ọ́ wọ́n wá bẹ̀rẹ̀ gbóhùn tán ṣe. Lẹ́yìn tí wọ́n bá wá ṣe tán àwọn ẹ̀ṣẹ̀ fún ní nǹkan mẹ́ta míì tí wọ́n ti fi ohun tó fi lélẹ̀ ní Igbó Èdè yẹn parí wọ́n gbé padà wá. Ó wá pa bọ ọmọ ẹnìkan tí ó dìde tí ó ta Aláàfin lẹ́nu. Ṣé mo kún gbà míì let us change all this tradition it is not níwọ̀n ìgbà tá a jọba lọ́yọ̀ọ́ ní gbogbo ohun tá à ń sọ yìí ń dìde o àbí mo ṣì bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yẹ orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbàgbé pé bóyá àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí àwọn tó ń fọba jẹ lọ́yọ̀ọ́ àti jíjọba lọ́yọ̀ọ́ tí wọn ò ṣe ká tiẹ̀ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. But in reality ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà yìí. Wọ́n ní adé aládìkún ló wà lọ́wọ́ Aláàfin. Ìyẹn ti túmọ̀ sí wípé kátẹ̀ nítan sọ wípé Aláàfin ò ládé nígbà kan ìgbà tán gbádé Aláàfin fáláàfin Aláàfin ti ládé dẹ̀ àbí mi ò rí sọ ká ní kò sí nígbà kan ìgbà tán wá gbádé aládìkún fún Aláàfin ti ládé nìyẹn. ní Sunday Igboho sọ̀rọ̀ dé rẹ̀. Tala ládìkún Ọbàtálá nìyẹn. Ìyẹn túmọ̀ sí wípé bàbá nítàn tí àwa mọ̀ ìtàn Ògún pẹ̀lú Ọbàtálá ìṣàkóso Ọlọ́fin tó jẹ́ ti Ògún nífẹ̀ òun ní t'Aláàfin yẹn. Adé tó tún wá wà lórí ó tún wá jẹ́ ti ìṣàkóso ti Ọbàtálá tóun náà jẹ́ Olúfẹ̀. Ṣé ti pé t'Aláàfin di méjì. Bí ó bá jẹ́ gbogbo yọ̀ǹda tá à ń bára wa káàkiri yìí whatever bí èèyàn bá sọ̀rọ̀ s'Aláàfin níta lọ́yọ̀ọ́ Ifẹ̀ ló yẹ kí wọ́n ti dẹ́ni ẹ lóhùn bí àyàn ga ẹ̀. Bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé ilé lọ́yọ̀ọ́ ń bí gan la ti ń wẹ àwọn ará Ifẹ̀ yẹn la ti ń dírẹ̀sì wọn dáhùn pé ó ra ni wọ́n tí ò ṣẹlẹ̀ láyé àtijọ́. Bẹ́ẹ̀ bó ti wá nǹkó wa rí Aláàfin ò kéré mọ́ ọba débi tí ẹ wà ní kó máa bá wọn rotate pẹ̀lú àwọn ọbalẹ̀ tóun fúnra ẹ̀ sáyìn láti elevate. Sórí Captain Pichu ìbá tiẹ̀ tí ronú púpọ̀ bákan sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ má dẹ̀ dákẹ́ ká sọ pé Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Olóòjé Ọláàṣókó
ni wọ́n dìde náà ní àwọn àti Aláàfin fẹ́ ṣe kànga. Mo lè sọ pé ọ̀rọ̀ yẹn ó rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ mo lè má sọ̀rọ̀ jù. Nítorí àwọn ọba orílẹ̀ nìyẹn. A ní orílẹ̀ Ọ̀yọ́. Oríkì orílẹ̀ Ọ̀yọ́ máa Láàfin Òjì Fásẹ̀kẹ̀rẹ̀ máa ti bá oríkì orílẹ̀ Ọ̀yọ́ kọ́ yẹn o. Bẹ́ẹ̀kọ́. Oríkì ẹnìkan ilé ẹnìkan nìyẹn. Oríkì orílẹ̀ Ọ̀yọ́ wà Òpó ni. Oríkì orílẹ̀ Tòjé wà ọmọ arọ́ tí wẹ̀ bí òjò. Oríkì orílẹ̀ ti Gbọ́n wà Àgbé ni. Àwọn kan wà Àpà Ọ̀kín ni wọ́n. Gbogbo àwọn oríkì yẹn lọ́tún àti lósì bó ṣe lọ yẹn ló fi hàn pé torílẹ̀ nìyẹn. Ọba tí ò wá ń ṣọba orílẹ̀ tó wá ń bá tẹwá ní kó máa rotate pẹ̀lú Aláàfin. Tá bá fẹ́ ṣe ogun tá fẹ́ ṣe yìí nọ́mà ẹ create Ìbàdàn Council of Obas now after all Ìbàdàn àti fáwọn èèyàn ládé. Ẹ create Ọ̀yọ́ Council of Obas ẹ jẹ́ kó jáde látara Òkè Ògùn bẹ́ẹ̀ tó bá dẹ̀ ẹ̀kọ́ tó máa pa ogun wọn pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àga tó wá gbé síwájú tẹ́yẹ sàmànà jókòó Aláàfin ló yẹ jókòó lórí. Ìgbọ́n wọ́n ní Ọ̀yọ́ Empire ti wá sópin. Ọ̀yọ́ Empire wá sópin. Ìjírí táwọn fi lè jọ mọ́ pín gbogbo nǹkan bó ṣe rí. Ọ̀yọ́ Empire wá sópin. Láàfin onírú agbára mọ́. Àmọ́ ká wá ṣe sùúrù. Ìgbà tó Ọ̀yọ́ Empire wá sópin ṣé báwọn èèyàn wà l'Ógbómọ̀ṣọ́ àti Ìbàdàn. Nígbà tí wọ́n ń sáyìn treaty wọ́n dọ́dọ̀ Olúwo lóhùn ò sáyìn nígbà tí bá sọ pé Aláàfin ti sáyìn a jẹ́ pé ẹni tó làṣẹ lórí sáyìn ní ò ṣe sáyìn treaty ẹ lọ́wọ́ ẹ̀ lè signature Olúwo nínú treaty. Ṣùgbọ́n nígbà tó ń sáyìn treaty Ìbàdàn orí rẹ̀ bí ara Ọ̀yọ́ wọ́n rẹ̀ bí Ìbàdàn tó wọ́n ran Ọ̀yọ́ lọ́wọ́. Ṣùgbọ́n ṣé bí fúnra wọn náà padà kírètì tó ń pè lọ́yọ̀ọ́ yẹn Olúyọ̀lé ohun mi Níjàyè àwọn tó wà lágọ̀ọ́ ṣé báwọn náà parapọ̀ náà kírètì that new movement ẹ jẹ́ ká gbà pé Ọ̀yọ́ tọ̀hún ti lọ wọ́n wá parapọ̀ wọ́n jọ wá kírètì míì wọ́n wá pè ní Ọ̀yọ́ wọ́n sì fi ọba jẹ wọ́n dẹ̀ yẹ Kakanfò wọ́n dẹ̀ yan Ọ̀ṣọ́run láti Ìbàdàn. Olúyọ̀lé ló jọba Ṣọ̀run náà. Kúrin mi sì jẹ Kakanfò. Wọ́n jọ yan Aláàfin. Wọ́n jọ tẹ ìlú Ọ̀yọ́ míì wọ́n sì yan Aláàfin míì wọ́n bẹ̀rẹ̀ movement míì. Òótọ́ ni tọ̀hún ti lọ but they started another one. Ìyẹn ni wọ́n fẹ́ kó àṣà àwọn other people sínú ẹ̀ táwọn yẹn fi yarí gbogbo bí àwọn Ẹ̀gbá Ìjẹ̀bú Èkìtì Ifẹ̀ rárá o we were never part of the other one gan not of this new one don't put us there. Ni ló fi dìjà. Gbogbo fi ń bà Níjàyè ṣe bí bàbá Olúyọ̀lé fúnra wọn at a time wọ́n declare ogun sí Ọ̀yọ́ tí wọ́n fẹ́ lọ lé bàbá Àtìgbà kúrò lórí oyè torí tó bá ti lọ tú ìdí ilé kan ní Olúyọ̀lé àti Àtìbà àṣírí ọ̀rọ̀ nìyẹn tí ò yẹ kéèyàn sọ ń gbàgbà. Yẹ kó bóyá àti bàbá lè wà lórí oyè lọ́yọ̀ọ́ ẹgẹ́ bí Aláàfin òun ò tẹ̀ jẹ́ Baṣọ̀run mọ́ ó dá Aláàfin lòún fẹ́ jẹ because wọ́n jọ kírètì ní Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tó dẹ̀ wá ń ṣe yẹn táwọn bá padà sílé ń bí Balógun wọn ni wọ́n ń dúró sí Ìbàdàn wọn ò yẹ fà sọ pé ọba Ìbàdàn. Àmọ́ ní Ògbómọ̀ṣọ́ nígbà yẹn lọ́hùn Olúgbọ́n ń jó Olúgbọ́n bí tó wà Àrẹ̀sà ń já Àrẹ̀sà Olóòjé ń jó Olóòjé Oníkòyí ń jó Olúkòyí. Even there was time tí Oníkòyí move lọ sí Ìlọrin and he became the head of all the Yorùbá people within the Ìlọrin kó tó move padà. But as for Ṣọ̀ún nígbà yẹn lọ́hùn wọ́n ṣẹ̀ṣẹ̀ baálẹ̀ ni Ṣọ̀ún jẹ́ not even baálẹ̀ of Aláàfin báwọn yẹn ṣe máa ń sọ. Wọ́n ní Ṣọ̀ún gan Ògbómọ̀ṣọ́ gan ló ní ilẹ̀ táyé ààfin tọ́yọ̀ gan wà báyìí Ọ̀yọ́ ọ̀sìn. Àbọ̀ òjẹ̀rí. So bí òun pé tú Ìjẹ̀rú sọ pé òun lòun níbẹ̀ yẹn torí tó bá jẹ́ pé nǹkan mí nìyẹn nígbà tán sọ wípé Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ bá sọ wípé wọn sòótọ́ ọ̀rọ̀ àmọ́ wọn bá sọ pé wọ́n pààlà torí Òjé ló nílẹ̀ wá
fẹ́ẹ̀ kan bí tó ń pè ní awẹ́ kí náà ṣe ń pè lú yìí Àjáàwá àwọn gbogbo àgbègbè Àjáàwá Òjé ló nílẹ̀ bẹ́ẹ̀ lọ apá kan Ifẹ̀ Ọ̀dàn lọ́nà Làṣókò padà sítòsí Ògbómọ̀ṣọ́ ìṣọ́ dégboro Ògbómọ̀ṣọ́ Òjé ló ní gbogbo ẹ̀ gbogbo bí tó ń pè lọ́jà ọba odò ọba bàbá ń lọ ọ̀nà Ògbómọ̀ṣọ́ Òjé ló ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn máa bọ̀ lọ́nà Ọ̀yọ́ tó máa lóje ló ní ibẹ̀ máa tẹ̀ kọ́kọ́ dákẹ́ dẹ̀ Ògbómọ̀ṣọ́ bí bó o as at 1941 ní Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ sí ní gádà ohun tá a mọ̀ sí Ògbómọ̀ṣọ́ ń sẹ́yìn with the call of Olúgbọ́n at that point in time tó pe àwọn ìlú tó jẹ́ 79 in number. Gbogbo wọn abandon di orílẹ̀ wọn tí ó jẹ́ pé ètò jìnnà jù ní 10 kilometers away from ibi tá ń pè l'Ógbómọ̀ṣọ́. Ẹni ibi tá ń pè l'Ógbómọ̀ṣọ́ was fully part of ilẹ̀ Ẹ̀gbọ́n. Ìgbọ́n ló ní ilẹ̀ as far as Ìgbẹ́tì. Gbogbo ibi tí Ìlọrin wà lọ́kàn odò àṣà Ìgbọ́n ló ní. In short, ìlú wà tó ń pè ní Jẹ́bà, ìlú tó wà níbẹ̀ tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́, àwọn ọmọ Ọgbọ́n ni wọ́n tẹ̀. Ohun tí mò ń fàyọ nìyí, how come tí àwọn tó jẹ́ ọba aládé tí wọ́n jẹ́ ọba olórílẹ̀ fi wá di ọmọ abẹ́ elevated baálẹ̀? After all, the first Ṣọ̀ún tí wọ́n máa crown wá sọ́ba níjọ́ tí Ògbómọ̀ṣọ́ ti wà, òun ni kábíyèsí mi. Mo dẹ̀ láìkí kábíyèsí, vibrant, nice and good. But wọ́n ní the diplomacy. Òun ni the first ọba Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n á kọ́kọ́ jẹ tí wọ́n á dé ládé pé ọba nìyí gbogbo Ṣọ̀ún tí wọ́n ti ń jẹ baálẹ̀. Ọba Gándì. Òun ni the first. Láti Ṣọ̀ún Ògúnrọlá ni o. Àwọn ni o. Wùmí àwọn yẹn wọn gbadé fún. Rárá o, until when bàbá Oyèwùmí said Ajagungbadé. But it was nígbà tí bàbá jagunjagun jẹ́ǹbẹ̀ wọ́n elevate àwọn ọba ilẹ̀ Ìbàdàn náà elevate. Then nígbà náà ṣe bẹ́ẹ̀ elevation làwọn ṣe. Sẹ́wọ̀n pé ó dọ̀ Ọ̀yọ́ state ni so àwọn Aláàfin àtàwọn Ọ̀ọ̀ni ni wọ́n jókòó ni wọ́n grant crown. As at 1976 bàbá tó dẹ̀ kúrò níbẹ̀ ti jẹ baálẹ̀ ṣáájú 1976. That is 7 years or thereabout ni wọ́n ti jẹ ọba ṣe rí pé baálẹ̀ náà jẹ. So gbà tí wọ́n fi wọ́n jọba, this is the first ọba l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n máa sọ pé a jẹ ọba as a proper ọba. Bẹ́ẹ̀ lè rí kọ́ sọ pé ìgbà kan wà tí ẹnìkan jẹ́ baálẹ̀ Ẹ̀gbọ́n, it has always been Olúgbọ́n. Baálẹ̀ Ìjẹ̀rù ó wà tó jẹ́ Lọ́ndà ẹni tó ń jẹ́ Òpètù Ìjẹ̀rù ọba ni. Olúkòyí lolúkòyí jẹ́, Àrẹ̀sà l'Àrẹ̀sà jẹ́. It has always been like that. So láti máa wá bá Aláàfin dù ú, a jẹ́ pé ohun tí tẹ bá lọ wò ní ìtàn nígbà tí Àtìbá jókòó tán níbi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ nísìn ló wá pé gbogbo àwọn èèyàn tó wà láyìíká ẹ̀ 20 kilometers radius pé wọ́n tó bá ní interest move from your own area káàdì máa wá gbé nínú capital ń bí. Ló fi jẹ́ pé Ọ̀yọ́ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n jọ tẹ̀ pẹ̀lú Ìbàdàn. So àwọn tó wà láàrin ìgboro Ọ̀yọ́ ń bẹ̀ yẹn ọmọ Olúgbọ́n pọ̀ nínú wọn wọ́n wá láti orílẹ̀-èdè táwọn fi ń béèrè fún ipò alága rẹ̀ kájọ wọn pín. Mú bọ̀ ọmọ Àrẹ̀sà pọ̀ ọmọ Olóòjé rẹpẹtẹ àwọn ọmọ Làṣókò àwọn Òwu àwọn Àjáàwá àwọn tòkè Ògùn. Torí pé níwọ̀n Ọ̀yọ́ ni wọ́n tẹ̀ kì í ṣe àwọn original àwọn èèyàn tó wà ní Old Ọ̀yọ́ ni wọ́n padà wá tẹ ibi nìkan díẹ̀ ní wọn ló kàn wá. Àwọn kan ti lọ Ìlọrin, àwọn kan ti wá sí Ògbómọ̀ṣọ́, àwọn kan ti lọ s'Abẹ́òkúta, ìwọ̀n lítù náà wá síbẹ̀. Then àwọn èèyàn tó ti wá jẹ́ 16 people around the place wọ́n wá join ni wọ́n fi create this present capital tá à ń pè l'Ọ́yọ́ Aláàfin. So tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n jọ ṣe nìyẹn, and ẹni tó ń fi síbẹ̀ òun ni wọ́n fi ṣe head nígbà yẹn. So why removing him from the position of the head now? To me, rotational is not right. Tọ́rọ̀ bá tiẹ̀ di pé ó wá dàrú tán ó yẹ kárẹ́ nìkan tí ó lè pe àwọn tó kù pé ẹ wà. Ṣùgbọ́n gbà wá ní gbogbo wọn bákan náà. Ẹ̀mí sọ pé Olúbàdàn ò tó bí o torí nígbà kan àṣàbí àṣà ọ̀rẹ́ mi kan nínú àwọn mọ́gàjí Ìbàdàn
ó ní Olúbàdàn ọba tí ṣí adé kúrò lórí àwọn ọba. Ó ní àwọn kan sọ wípé àwọn ọba kan ọba tí gba ìdọ̀bálẹ̀ ọba, ṣùgbọ́n Olúbàdàn ọba tí ṣí adé kúrò lórí àwọn ọba. Wọ́n dẹ̀ rí sọ àbí òrí sọ ni. Helvet imperialism náà ń pè yẹn, èèyàn ń fi yẹn bùgá. Ire téèyàn ṣe sí èèyàn lèèyàn máa fi bùgá. So in this situation, tí bàbá bá sọ wípé rotational, they can do it rotational, kọ́ dẹ̀ fàlàáfin ṣe president, káwọn tó kù sí máa ṣe chairman kọ́ máa rotate ẹ̀ lábẹ́ ara wọn. I think that would be better.